Africa Content TV. Ọdẹ padà. Kí kábíyèsí. Kábíyèsí o. Kábíyèsí Olódùmarè. Kábíyèsí Olódùmarè. Bẹ́sẹ̀ ń ṣe dáadáa ìfẹ̀mọ́ṣẹ́ o. Lórí àpèrè bàbá yín tẹ wáyé náà láṣẹ ìgbà rẹ̀. Ẹ̀pẹ́ o. Ẹ̀pẹ́ ní olúpẹ̀pẹ̀ ti pẹ́. Ẹ̀mí yóò gùn. Ṣé ìgbà náà? Ìgbà tí ó ti pé wọ́n dárúkọ fún pé èmi ni Aláàfin ti ìlú Ọ̀yọ́. Nípa tí wọ́n kó nípa pé wọ́n pe àwọn kan pé Alájà Mọ̀ṣúrà wọ́n béèrè nọ́mbà mi wọ́n fẹ́ kí mi pé mo kábọ̀ pé àwọn jọ ṣèjọba ìlú ilẹ̀ Yorùbá náà pẹ́pẹ́pẹ́ pẹ́ lọ́wọ́ ní ìlọrin àìmọye èèyàn tó jẹ́ pé wọ́n ti rí àwọn ti jẹ́ pé àwọn ò ríyàn. àwọn adúpẹ́ lọ́wọ́ náà pé àníròyìn báyìí kà wá sí pé àwa náà adé yìí pẹ́ lọ́wọ́ ní ìlọrin dada yóò ní bàjẹ́ o. ní àsìkò títí ìlú Ìwó lójú o. Èkó mọ kébé eku. Ìwó ẹmọ lọrí ẹmọ wọrí. Àjọṣe láti ọjọ́ tó ti pẹ́ ló ti wà láàrin Ìwó àti Ọ̀yọ́. Ìlú Ọ̀yọ́. Àjọṣe náà wọ́n bàjẹ́ láṣẹ. Ọdún bẹ́ẹ̀ gidi lọ́wọ́ lọ. Ibi tí àwọn wálé ni pé nígbà tá a ṣe ayẹyẹ ìwúyè tí olóyìnbó pè ní coronation tí ó kọjá ní oṣù April kábíyèsí Olúwo wá wọ́n ti ẹ̀ pé couple of times pé báwo ni o ṣe kí àwọn ọjọ́ ìbí fóònù òsínlọ́ọ̀mì wà lọ́wọ́ kí ìyẹn fi hàn pé wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n ka àlééfà Aláàfin sí wọ́n dẹ̀ fẹ́ràn Aláàfin gidi gan. wọ́n ní fọ́nrán lóríṣiríṣi ni mo ti wò tí mo dẹ̀ rí pé Aláàfin àná ìyẹn bàbá Adéyẹmí àti kábíyèsí Olú ìrẹ́pọ̀ wà láàrin wọn dẹ̀ jọ ń ṣe àjọṣe náà ò ní bàjẹ́ o. ìtàn gbogbo wọn ti ń ṣe náà mọ̀ pé ní Ọlọ́run bíbí náà ti dé àṣẹ Èdùmàrè lọ́lá àṣẹ lọ́lá àwọn tó tẹ ìlú Ọ̀yọ́ lọ́lá àwọn tó tẹ ìgbódú náà àjọṣe wa ò ní bàjẹ́ o. bó tilẹ̀ òkú kéré mọ́ ìgbà kékeré báyìí nípa àdúrà jẹ́ o. ẹ ṣeun ìdíkà wa náà ni pé àwa dúpẹ́ lọ́wọ́ fún ìpè yín àti pé a fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ tó ti wà látọjọ́ tó ti pẹ́ máa wà lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àti bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ẹ̀wọ̀n ọ̀dún bàjẹ́ o. fún ẹ̀yin lọ́balọ́ba àti ìjòyè ti ìlú Ìgbò náà ìmọ̀ràn mi wá ní fún yín pé bẹ́ẹ̀ ṣe tí wọ́n bá bàbá Olúwo ṣe náà wọ́n á bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba kẹ́kẹ́ máa bá wọn fi mú tọkàntọkàn ṣe bẹ́ẹ̀ ọba ló ń wà lóhùn ọba ṣe ìbẹ̀rẹ̀ orí burúkú yìí. Àkànní ó sọ. Kékeré ni wọ́n ní àwọn lọ́dọ̀ wa àmọ́ kọ́ lórí kan pé yóò jẹ gbèsè fún gbèsè ní. ẹ̀kọ́ kan mọ̀ fẹ́ dẹ̀. Tí Ṣọlá lẹ́yìn kan bọ̀. Owó adé wà. Kábíyèsí. Ìdúpẹ́ pé ọba àwọn ọba yìí ló máa ń wò ní ọlá rẹ̀ tí ó mọ fẹ́ yan ọba.
mo fẹ́ gba ọba kan kó lẹ̀ mo sì fẹ́ yan ìlú oníṣẹ́ o tó bá sì ṣe ìwé sí ìṣọ́lẹ̀ tó bá sì ti mú náà lórí ó ní ọba àwọn ọba ohun ìwọ là ń pè ní ọlọ́run ọba nítorí ìwọ ni ọlọ́run gbogbo ọba ó wà lórí ilẹ̀ ayé àdúgbò ní dúpẹ́ tèmi pè mí ló mú o mo dúpẹ́ nítorí pé tí ọba mú mi wọn ọba mọ́mọ́ mi wọ́n sábà mú orí jẹun mo dúpẹ́ o èmi náà mọ̀ pé kábíyèsí aláàfin Ọ̀wádé mo mọ̀ pé èmi ò forúkọ Ọ̀wádé mo ti kọ́ nínú orúkọ Yorùbá o ṣùgbọ́n pé Ọ̀wádé tó ga náà ló ṣe lébi o. Àkàndé ọ̀sà àgbòkú ọlọ́run yóò rí bẹ́ẹ̀. èmi máa ń pẹ́ o bá kábíyèsí aláàfin Ọ̀wádé dúpẹ́ lémi ìlú wọ́n pè fún ẹnu ilé o mọ tí ó gòkè lórí àkíyèmù Ọ̀wádé ìyàbọ́lá orúkọ Ọ̀wádé dìde pé tí ọba sì sọ pé kọ́ bá dìde mọ́ ó ń tọ̀ wọ́n pa ẹ́. lẹ́yìn bá mo kí ọba kan ṣoṣo tí ò pé méjì tán ọba tí ń fọba jẹ ìgbà tí ń jẹ kábíyèsí kábíyèsí Olódùmarè. ìgbà tó fọwọ́ kọ ọ̀rọ̀